Alhamdulillahi Rabbil Alamin. Alhamdulillah. Alhamdulillahi Rabbil Alamin. Alhamdulillah. Alhamdulillahi Rabbil Alamin. Alhamdulillah. Ar-Rahmanir Rahim. Maliki Yawmiddin. Amin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Amin. Ihdinas siratal mustaqim. Amin. Ní èyí tí kò ní gùn. Akramakumullah. Ìkẹ́ àti ìgẹ̀ kó lọ bá aláyé lọ́run Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. A dúpẹ́ fún Ọlọ́run Alhamdulillah. tó jẹ́ kí irú ọjọ́ ìní yìí wáyé. Alhamdulillah. Bó tilẹ̀ jẹ́ wípé wíwáyé rẹ̀ kìí ṣe wípé ìdùnnú ló jẹ́ kó fi wáyé. Ìyẹn náà tó wa lọ́pẹ́. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà asá àti ẹ̀rí pé èní wáyé. A kí gbogbo ẹ̀yin bàbá wa ní ìkàlẹ̀ àti ẹ̀yin màmá wa ní ìkàlẹ̀, gbogbo ẹ̀yin àfáà, ẹ̀yin bàbá, ẹ̀yin àfáà àgbààgbà tí Ọlọ́run fi ṣàánú gbogbo Kwara lápapọ̀, pàápàá jùlọ ní Kwara South. Torí pé dídé yín bẹ́ẹ̀ sí ń wọlé tí à ń wò yín yẹn, tí wọ́n bá béèrè gbogbo ẹnì kọ̀ọ̀kan pé ẹni tẹ́ ẹ dárúkọ ní àwọn tẹ́ ẹ dárúkọ ní òkú yìí, ṣé ẹ lọ rẹ́ǹtì wọ́n bì kan ní àrẹ́ǹtì ẹnìkan kan? Ọmọ Kwara South ni gbogbo àwọn tí wọ́n wà kalẹ̀. Akramakumullah. So ìyẹn náà tó ní ọpẹ́ fún wa. Alhamdulillah. A kí gbogbo àwa tí a wá jẹ́ ọmọ Kwara South lápapọ̀ tí a wà ń kalẹ̀. A kí ọkùnrin wa, a kí obìnrin wa, a kí ọmọdé wa, a kí àgbàlagbà wa. Àsìkò ní òní jẹ́ kí n lè máa dárúkọ anybody because ó ti wà nù protocol wa yí pé tí ìwọ̀n tó ṣàdúrà bẹ̀rẹ̀ bá ṣe tún kí yín ọlápá àsọ fún wọn ni. Ó ti wà nù fún wa pé àwọn MC tí wọ́n kọ déètì jókòó wọ́n ti kí everybody. So wọ́n expect pé wọ́n ẹ̀sẹ̀ tó wá dárúkọ rẹ̀ àṣẹ tó wá máa orin bíi méjì mẹ́ta kì ọ́ lásìkò ó fi wá lọ tán àfẹ́. Ogun àbá tí wọ́n jókòó ìwọ̀n àráyè ìfẹ́ ìlú ló gbé kálukú débi pé irú kí leléyìí. Alhamdulillahi Rabbil Alamin. Adúpẹ́ fọ́lọ́run o. Alhamdulillah. Ẹ̀já dúpẹ́. Alhamdulillah. Nítorí wípé irú ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, ìjókòó yìí kò wáyé rí. Kò wáyé rí. Nígbà tí ìjókòó ìfẹ́ wáyé, a fi ń dá yín lójú wípé gbogbo ń tà ń ṣe yìí àti gbogbo ariwo tẹ́ ń gbọ́ lórí rédíò, lórí social media, lórí kíní, ìjẹ́ ẹ̀sán báyìí náà la bẹ̀rẹ̀ gbogbo ẹ̀. Hayyakumullah. Wednesday last week, kí ni déètì jẹ́ ìran? Wednesday last week, sọ́jọ́ ẹ̀kọ́ ni October 1st, ó ti ẹ̀ dá. Èyí sọ́jọ́ tí àríyànjiyàn wà mẹ́nu. October 1st, ọjọ́ yẹn náà la bẹ̀rẹ̀ sí pera wa. Nítorí pé kí ló fà tá a fi bẹ̀rẹ̀ sí pera wa ni wípé nǹkan tẹ́ gbọ́ pé ń ṣẹlẹ̀ ní Kwara South yìí kò lẹ̀sẹ̀ máa ń ṣẹlẹ̀. Ó ti ń ṣẹlẹ̀ ti pẹ́. Even níbi ọdún mẹ́jọ láti ń gbọ́ fínífíní kíní ẹ̀ pé wọ́n wà lọ́nà ọ̀dọ̀ wa lókè ọ̀dẹ́mbẹ̀. Torí pé mo tún rántí pé bí ọdún 4 àbí 5 sẹ́yìn wọ́n lọ gbé àwọn èèyàn tí wọ́n lọ gbé ìyá àwọn àbúrò brọ́dà mi kan ni o. Wọ́n lọ gbé wọn lọ́nà Alájìkí lọ́nà Àtẹ́rẹ́ nígbà tí wọ́n gbé wọn láti odidi ìgbẹ̀wò. Bàbá ńlá yìí náà ni wọ́n tó gbé wọn lọ. Wàláhì àwọn tí mo mọ̀ dáadáa ni gbogbo àgbẹ̀ kódà gbogbo ọ̀rọ̀ tí àwọn tọ̀ ń sọ nígbà tó ṣẹlẹ̀ gbogbo ẹ̀ ló wà lákọọ́lẹ̀. Wọ́n wá gbé wọ́n lo ọ̀sẹ̀ mẹ́ta, wọ́n dẹ̀ gba almost 27 million ní ìgbà wọn. So kíní yẹn wọ́n ń tẹ̀léra wọn nígbà tí ó jẹ́ pé wọ́n á rí ẹ̀yìn kankan dá wọn lẹ́kùn pé ẹkú mẹ́rin. Àwọn ìjọba wa a kí wọn pé wọ́n kú iṣẹ́. Àsìkò tọ́lọ̀ ní wọ́n bá wa dìde sí ni wọ́n dìde sí yìí o, ẹ má bu ẹni kankan. We are not here to cause or to abuse anybody. We are here to pray. Àwa bí láti wá ṣàdúrà ni.
àdúrà wa náà ni ó jẹ́ kí ìjọba náà ó bá wa karamọ́ ju bọ́n ti karamọ́ yìí lọ torí pé tó bá yẹ pé bí wọ́n ṣe kókó sójà sí gbogbo ọ̀dọ̀dọ̀ wa nísìnyí wọ́n ti kó sójà síbẹ̀ báyìí ní sójà ti wà ń bẹ̀ láti bí ọdún 5 sẹ́yìn ni gbogbo àwọn tí wọ́n ṣàgbákò kú láàrin incident yìí kò ní wáyé. kò sí ìbùnú owó láàrin yìí àkẹ́rẹ́ fẹ́ ìlú ní ẹ̀tọ́ láti fi tó fẹ́ hàn ìjọba pé ìjọba fẹ́ nǹkan báyìí. ẹ wá wo gbogbo ọ̀dọ́ wa kò síbì kan báfọ́ bá lọ ọ̀nà ọ̀dọ́ wa nísìnyí àfi kó mú mọ̀pó lọ́wọ́ tí ó sì gbé bọn tí ó sì máa yìnbọn wò lọ́nà pé ọ̀tá ń bẹ ń bẹ o tí wọ́n ní rògbò bóyá kan fi ṣe àlẹ́ lásán bọ́nà bẹ́ẹ̀ ti gbà nísìnyí àwa fẹ́ kí rèé o ṣẹlẹ̀ mọ́ nítorí wípé kò rí bẹ́ẹ̀ lánàá gbogbo tí kìíní ìfiwá gbalẹ̀ kankan náà ni pé a rí pé àwa tán tá a jẹ́ Kwara South a ní ìfọwọ́sowọ́pọ̀ láàrin ara wa kálukú ń ṣàdúrà ìlú rẹ̀ nìkan ni àwọn ìlú mi ń bẹ tí wọn ò ju létí mẹ́bí ojú mẹ́wàá lọ wọn àrẹ́ nìkan kan kójọ pé àwọn fẹ́ ṣàdúrà yìí táwa fẹ́ tá à ń ta gbé kalẹ̀ yìí yóò máa jẹ́ ìrànlọ́wọ́ fáwọn náà. ní Kwara senator ní Kwara South a ní senator a ní rẹ́ẹ̀pù a ní chairman local government a ní àwọn councillor a ní commissioner ṣùgbọ́n ìwọ̀nba bíi tí agbára wọn mọ ẹlẹ́rìí tó dé táyé fi gba àwọn kidnapper láti máa pa àwọn èèyàn wa wọn. ní inú ìlú ní ẹgbẹ́ òkè ọdẹ nínú fídíò tí wọ́n ṣe sórí social media a rí ń bẹ̀ wípé ìlú tó ti tú tó jẹ́ ìlú láwọn ìlú gidi ó ti lé ní 22. ilaha illallah. ká tó wá sọ wípé àwọn ìlú tó wà lọ́wọ́ wá sọ́wọ́ òkè àwọn míì ń bẹ kò tú yányán o àmọ́ tí ń túkù láàbọ̀. ṣé tábà ká máa wòran bó o ní o ṣe ń tó kan kínní yóò padà kan kínní o kó má bàa wá rí bẹ́ẹ̀ òun la fi wò wípé Kwara South parapọ̀ yìí kì í ṣe ẹgbẹ́ ibì kankan ṣàmọ̀ yìí pé tá a bá ti kúrò nílọrin Kwara South bẹ̀rẹ̀ láti Amayọ ẹ̀fìmílẹ̀ mo gbélé gbogbo ntẹ́rí tí mo ń kà lórí social media yẹn kò sẹ́ni kankan tí ń sọ sí mi létí ẹ sáà fi mí lẹ̀ bí tí n bá ti dé tí n bá fẹ́ há èé pè yìí sí i. Amayọ ẹ̀yin lẹ mọ̀ Gama àti Amayọ wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn tó bá Gama ọmọ Gama ní wàhálà yìí fi pọ̀ báwọn ọ̀dà àti gbọ́ Gama ó ti tó ẹ má rẹ́rìn púpọ̀ ẹ dákun òní iye ọjọ́ kì í sọjọ́ ẹ̀rín. àwọn tí àgbákò kàn níbi ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí wọn àti ìmọ̀ rẹ́rìn dìsín. La ilaha illallah. so gbogbo ayé tá a wà ń bí on behalf wọn ni. Gama Amayọ káwa mú wá sí Ìdọ̀fìàn. sọ pé tí a bá dé Ìdọ̀fìàn àwọn ìlú kan tó ń bẹ nínú tó pọ̀ Kwara South tó pọ̀ gan o wàláì ó pọ̀ gan o ẹ bá wá kú ẹ máa wá bọ̀ wá ẹ máa bọ̀ wá sí kò tí kò mọ̀ pé ara táwọn yìí náà ẹ má dá sí mi mọ́ ẹ wá kan Ìgbèrí ẹ dé Koko níbi Koko yẹn yànà kan bẹ́ẹ̀ ibẹ̀ lẹ́tìrí yànà tó lọ Ẹlẹ́yẹlé Maloko Bùbú Paládẹ́ gbogbo àwọn ìlú yẹn wà nú bàbá wa Láwùmí Alan Wasalan gbogbo àwọn ìlú tó wà nú yẹn náà wọ́n wà nú tá à ń sọ yìí o tábà wá kú mbẹ́ ká mọ̀ bọ̀ wá sí Òmùpó bàbá kú lómùpó Àjàṣẹ́ tábà kú lájàṣẹ́ ẹsẹ̀ ṣe mọ̀ pé Àjàṣẹ́ sẹ́ńtànù ẹ mọ̀ tí wàá lọ wájú ẹ yàsọ́ kẹ́ mérí lọ́nà Ọ̀fà tẹ́ bá ti mórí lọ́nà Ọ̀fà tẹ́ bá ti ń lọ ìlú kan bẹ́ẹ̀ tẹ́ kọ́kọ́ kan lẹ́gbẹ̀ẹ́ títì báyìí ó yá abẹ́rẹ́ àbí ẹyẹ ọkà ẹ sáà ṣe sùúrù yìí tá a bá rí kàmbẹ̀ náà ni orí mi ṣe kọ̀ǹpútà tá a bá kú ń bẹ́ẹ̀ a máa wá lọ Ìjágbó Ọ̀fà ṣẹ́wárí bí Ọ̀fà ń gangan ìlú tó wà ń bẹ́ẹ̀ kò dẹrùn aláǹfààní láti sọ fún yín pé ẹni tó jẹ́ ADC àbí tó wà pẹ̀lú President Tinubu South West kílẹ̀ ń pè Kwara South wà yìí ni ọmọ Kwara South wà yìí ni ní Ìlẹ́mọ̀nà níbẹ̀ wọn náà Ìkọ̀tún gbogbo ẹ̀ ló wà ń bẹ́ẹ̀ tí ò ṣe ká Ìrá Ọ̀yún ó pọ̀ báyẹn tá a lè máa kà tán tá a bá wá kúrò ní Àjàṣẹ́ tá a mórílé ọ̀nà Òró Òmùàrán Èsì
òkè onígbín ó bá wà níbi tọ́nà lóyún bá bẹ lọ́nà ẹ̀bẹ̀ máa dárúkọ rẹ̀ orí mi ò sí kọ̀ǹpútà o òró samara èsìẹ́ àti rẹ́sì ẹ̀ ń bi programu tá à ń ṣe ìlọ́fà yọrọ yìí tí débẹ̀ yẹn mi tí lọ nẹ́bẹ̀ yẹn kò sẹ́ni tí ó ràn mí létí ọ̀nà bẹ̀ yẹn so gbogbo bẹ̀ yẹn ìlú bàbá wa igbó ńlá ìjọ ọmọ òró ó pọ̀ báyẹn edidi pamọ́ ó pọ̀ báwọn tó wá lọ òkè onígbìn mo ti dárúkọ òkè onígbìn tẹ́ bá kú mẹ́ tó wá padà wá sẹ́yìn ẹ wá yà níbi yànà tó lọ sí ọ̀nà òkè ọdẹ́hun ẹ bá ti wá yà ẹ máa kan ẹ̀gì tẹ́ bá kú lẹ́gì Buhari ẹ bá kú ń bẹ́ẹ̀ òkè ìyá ẹ bá kú ń bẹ́ẹ̀ Ajégúnlẹ̀ tẹ́ bá kú ń bẹ́ẹ̀ Ajégúnlẹ̀ tó wà ní róòdù yẹn dé òkè ọdẹ ó fẹ́ tó 5 Ìgbàjà sẹwárí nígbàjà àwọn ìlú kan tó wà ń bẹ káàkiri tó yà Bùdó Ẹdun Àpáta Gbùgbú ẹgbẹ́ báwọn ó wà báwọn lẹ́yìn náà nígbàjà náà ibẹ̀ náà ni Ọ̀fàrètè wà Òrò Àgọ́ ó wà báyẹn Òrò Àgọ́ wà lọ́nà òru but Ọ̀fàrètè Ìgbàjà ń bẹ̀ lẹ́ẹ̀tì yà lọ́bẹ̀ dábàá kú ń bẹ̀ Bàyérò ń bọ̀ o àti gbogbo ẹ̀ ó níbi tí mo fẹ́ fi gùn Bàyérò Ègìgì ló bàbá ṣe rọ́bì o Balógun lọ́nú báyẹn dábàá kú ń bẹ̀ ẹ̀dẹ̀ Òkèlè kẹtó dé yànnà Bàyérò Òkèlè táǹpẹ̀ lókèlè àfà after bẹ̀ Yàrú sọgbó àbògbọ́ Yàrú gangan tó bá ti kú ń bẹ̀ yà lọ Kúnmí Bùdólókè Àìrèké Alásòrò Agbéyangí Pànàdà ẹ bá mi yọ Ọ̀gbá pàkàkiri báyẹn Kwara náà nù o kílẹ̀ wí yíyún kìí sèṣin àsọ ẹ má wọrí gbogbo tá à ń ṣe yìí gba làákàyè ẹ sáà má wọrí ẹ̀rọ olùfúnfún jẹ ní òjì ẹ̀dá á jẹ kọjá bí tẹ́ rò ẹ bá ti wá kó ń bẹ́ẹ̀ ẹ máa wá ẹ lọ nẹ̀sàlẹ̀ sẹ́wọ̀n pa àwọn ìlú kan wà apá ọ̀la Yàrú Ayéjá Oníjó pọ̀ nú bẹ́ẹ̀ ẹ bá kó ń bẹ́ẹ̀ ẹ dé Kájọlà Gbólóòkó Ajégúnlẹ̀ Gbólóòkó Ìbàrẹ́ ẹ kú ń bẹ́ẹ̀ ẹ tún wá dé kìnìún kan Ìdẹ̀ra Ọláyínká Òyì ẹ máa wá lọ Àgúnjì àbí ẹ máa wá tọ́ ọ̀hún tẹ́ wàá máa kà á lọ bẹ́ẹ̀ dé Lábàká kìnìún kan ẹ máa kà á lọ Ọ̀rà Sáníkòrò Ọlọ́dán yínká gíní pọ̀ Ọlọ́dán Sáníkòrò Síákà ń bọ̀ ẹ wàá kà dé Òkè Ọdẹ gan-an sẹ́ńtà ibi tí gbogbo ìkànnà lọ sọdọ̀ sínú gbogbo baba ńlá nǹkan kan Àlàdé gbogbo ẹ̀ Kwara South gbogbo ẹ̀ à ń fi àsìkò yìí sọ fún Ọlọ́run àníyàn àdúrà tá a fẹ́ ṣe rèé o àwábí láti wá ṣépè fẹ́ nìkan kan gbogbo ẹni tí máa ń ṣe kó máa ṣe kálukú bá Ọlọ́run níbẹ̀. Àmín. Láàárọ̀ yìí la gbọ́ pé àwọn kìnìún tí wọ́n lọ lé ní ọ̀nà ọ̀dọ́ wa sọmọ yìí pé ní ọ̀nà ibi tí wọ́n máa ń jòkó sí ní baba ńlá níbi inú igbó yẹn ibì kan bẹ́ẹ̀ tó já sí kí náà porúkọ ìlú yìí sásánlú àbí kí náà pè ìsánlú ìsín ibẹ̀ ń lò lọ já sí Kogi àwọn tí wọ́n lé ń bẹ̀ wọ́n rọ sí ọ̀nà Kogi àwọn kan bẹ̀ sí wọ́n lé kó lọ́nà bẹ̀ wọ́n lé wá sọ́nà Ọ̀ṣun láàárọ̀ yìí àárọ̀ aláàárọ̀ yìí. La ilaha illallah. Ẹ bá sún ẹ má pa dátà o. Bẹ́ẹ̀ ni o. Wọ́n lè send voice note sí ọ lóru pé Alhaji ẹ̀ ń dé wọ́n ti dé kó lè mọ ibi tó mẹ́rì rẹ gbà. So àdúrà wa ni wípé à ń fẹ́ ìfọ̀kànbalẹ̀ ní Kwara wa. Àmín. Kwara South ló gbé ìjókòó yìí lẹ̀ Kwara South parapọ̀ tó rí yẹn tó bá ti rí nọ́mbà rẹ lórí platform yẹn join rẹ̀ kájọba ṣe lọ. So à ń fẹ́ ìfọ̀kànbalẹ̀ à ń fẹ́ àsìkí tààrà. Àmín. Torí pé gbogbo tá à ń ṣe yìí pátápátá gbogbo program tẹ́lẹ̀ tá à ń ṣe yìí àwa àfa là ń náwó rẹ̀. Alhamdulillah. Àwa àfa
ààrẹ kódà a sọ pé owó kan kéré kódà ààrẹ tó fún wa 5,000 ààrẹ tó fún wa 1 million ààrẹ tó gbé 200 dílẹ̀ ààrẹ tó gbé 100 dílẹ̀ 50,000 ló ń kà so àwọn tí òye sáfà ńgbà tá a ti tasọ́ ẹ̀mí ẹlòmíì ni wọn pé nǹkan báyìí fẹ́ wáyé o tí wọn ò yà sí wa àfi wọn lẹ̀ ká má sọ wá do ní báárà a béèrè owó oúnjẹ lọ́wọ́ anybody yìí tá a gbélé yìí kílù wa lè wà ní òkè kílù wa lè ní ìfọ̀kànbalẹ̀ táwọn èèyàn bá fẹ́ rìn lóru gan kan kò sí nǹkan kan kò sí wàhálà lọ́nà ibẹ̀ yẹn ẹ máa ká lọ ń tá a gbé àdúrà yìí kalẹ̀ fún un gbogbo ẹ̀yin bàbá wa ẹ dákun lẹ́yìn náà ká tún fi kún fún yín kò sí ẹlẹ́yàmẹ̀yà ń bi ìjókòó tá a gbé lẹ̀ yìí o kódà níbi pásítọ̀ ó ṣàdúà pásítọ̀ ó ṣàdúà níbi wọ́n ti wà ń bí láti Sàárẹ̀ mi ìdákọ̀ Sàárẹ̀ lẹ́ẹ̀kan àbí Sàárẹ̀ náà wà nù Kwara South o pásítọ̀ wà ń bí wọ́n ṣàdúà gbogbo tó bá ti jẹ́ Kwara South yányán òun la gbà láàyè bí so Ọlọ́run kó dákun gbogbo ẹ̀yin bàbá wa ẹ bá wa fẹnu àṣẹ wí fún Ọlọ́run látòrí gọ́vnà wa tí ó jẹ́ ti Kwara State gọ́vnà Abdulrahman Abdulrazak àti gbogbo àwọn tí wọ́n jọ ń ṣe ìjọba Kwara State kọ́lọ̀ ń bá wa ṣamọ̀nà wọn jù báyìí lọ kọ́lọ̀ ń bá wa pẹ̀lú wọn kọ́lọ̀ ń jẹ́ kí wọ́n sọ̀kalẹ̀ dáadáa kọ́lọ̀ ń jẹ́ wọ́n ṣàṣeyọrí ọ̀làlá ìlà èyí tí wọ́n ẹsẹ̀ tó ṣe fún wa báyìí gbogbo àwọn security tí wọ́n ẹsẹ̀ kó sí gbogbo ọ̀nà ọ̀dọ́ wa a dúpẹ́ fún wọn ibi tó kù sí náà kọ́lọ̀ ń jẹ́ wọ́n lè kún lágbára láti ṣe ojúṣe wọn mẹ́. La ilaha illallah subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin. Ẹ bá sọ pé Allahu Akbar. Ẹ bá sọ pé Allahu Akbar. Ẹ gbé ká gbé orúkọ Ọlọ́run ọba tóbi ní jẹ́ bẹ́ẹ̀. Akí alfa wa ọ̀kan nínú mo ṣe sọ lẹ́ẹ̀kan gbà tí mo fẹ́ sọ nínú introduction wọn. Naam. Ọ̀kan nínú àwọn strongest foundation of this group oni Sheikh Musa Ainu Ridoh Agba ni wọ́n wà. Inú mi wá dùn pé Sheikh Musa wọ́n jẹ́ kó yẹ wá pé àwọn gbélé náà fi bẹ̀rẹ̀ sí ní ká gbogbo ìlú tí ń bẹ ní Kwara South wọ́n sì ká wọ́n fi ká dókè ọdẹ. Ìbẹ̀yẹn kọ́ lè mi jẹ́ ọ̀rọ̀. Mo ń bọ̀ àmọ́ mo wá rí i pé gbogbo ìlú tí wọ́n kà yín local government ìpín méjì péré náà ni wọ́n kà ń bẹ̀. Ó ti tó díẹ̀ tó. Òun náà ìfẹ́ lódún àti ìrẹ́pọ̀ ọdún náà ni. Díẹ̀ tó nínú nǹkan ní nǹkan. Nǹkan yòókù mọ́ àkànkankan bẹ̀ mọ́. Intantra àti sọ́nbí ni wípé Kwara South Parapo gbogbo 7 local government tó comprise Kwara South gbogbo wa all inclusive group ní group yìí. Bẹ́ẹ̀ni. You are all highly welcome. Even those that are Christians among us. Kódà ní nǹkan kan ṣe mo ti sọ́lẹ̀ kan this group has nothing to do with bigotry, religious bigotry. Ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn. We are not bigotry. Religious bigots has nothing to play in this group. Has nothing to do with this. Bọ́ Christiani, in as much as you are from that Kwara South, you are welcome. Ìta àkànfàrà mọ́ bẹ́ẹ̀ ni pé àfàrà mẹ́ ẹ bọ́. Wallahi. Ìyí nìkan ìlà àfàrà rẹ̀ mọ́. Bẹ́ẹ̀ bá lòun ní ẹbọ kan tó ń bá fẹ́ rú wáyé darapọ̀ mọ́ wa kó pé àwọn èèyàn tán bá jọ ń ṣerú ẹ̀. Jòsí wàhálà kán máa lọ lè ṣe. Kán lọ ṣe sọ pé kán má ṣe o. Tó wáyé pé yìí náà ni ó bá máa láàfíà wá lọ́dọ̀ tiwọn gẹ́gẹ́ bí ìmánì tiwọn kí we are allowed ẹ lọ ṣe tó wáyé pé náà ni àmọ́ àwọn tá a kóra wa jọ ń bí Muslim and Christian. Àwa la jọ wà níbí that is number 1 the first point tí mo fẹ́ arrive at onìyẹn. The second point ni wípé ẹ jẹ́ máa emphasize kìíní yẹn we have to be talking about it emphatically. Tẹ́ bá wo orú ọ̀rọ̀ tí Sheikh Ainu Ridoh sọ ń sìn. ń dúró lórí pé gbogbo òjòkó wa yìí lónìí kò sí nǹkan tá a fi ń ṣe ju pé a fi ń assist government lọ. That is ní mo fẹ́ sọ nìyẹn. Masha Allah. à ń fẹlẹ́ yìí tún sọ fún Kwara State government wípé ìjọ ìdíntà dálẹ̀ yìí tá à ń ṣe yìí a kì í ṣe anti-government o. Rárá o. A kì í ṣe political gathering. Rárá o. We have nothing to do with Kwara State government. We are not politics oriented. Nǹkan ṣe ń bí nǹkan àdúrà là ń ṣe níbí. Eléyìí ni a mega contribution tiwa fún state government, fún Kwara State government in order to curb and eradicate
the banditry and kidnapping activities that is going on in Kwara State. In our land. Ẹ dákun, intantra ti sọ nìyẹn o. Mashallah. Because a fẹ́ àsìgbọ́ kó ṣẹlẹ̀ lórí níta dálẹ̀ yìí kọ́ba àlekè ọlá kọ́lọ̀ kó mọ̀jà jẹ̀bi bọ̀ ń bẹ̀. Wọ́n láwọn àgbàlagbà tí ń bẹ ń kalẹ̀. Ibi táwọn máa lọ nísìnyí, àwọn máa lọ síbi mainstream. Ìta torí ẹ̀ àti purpose kankan ta torí ẹ̀. Ẹni tó gbé wa wá tá a fi débí. Ìta fi débí a máa lọ ń bẹ̀ nísìnyí. Àmọ́ nísìnyí ká tó pe ẹni tí ó wà líìdì wa níbi àdúrà. Akí bàbá wa àgbà tí wọ́n wọlé ńgbà tí bàbá wa Ainu Ridoh ń sọ̀rọ̀ lọ́wọ́. Naam. Mashallah. Fadilatu Sheikh Ibrahim Muhammad Said Ibrahim Ọláwùmí. Bàbá wa lórílẹ̀. Bàbá adọ́dọ̀ yín náà ń jò ní. Èmi náà mo sì líìdì àwọn èèyàn wa ń jò ní àti bàbá dáná ìbí. Àwa ń jò ní. Àmọ́ Ọlọ́run ní ká bá yín lé, àtúnwá bá yín lé. Alhamdulillah. Despite wípé bàbá wa Ainu Ridoh ti kọ́kọ́ pè é lórí fóònù tẹ́lẹ̀, àwa padà wá ẹ̀dá kan ẹgbẹ́ bàbá gbọ́rọ̀ mi náà tẹ́wọ́ kí wọ́n ẹsẹ̀ jòkó náà. Àwa àjọ wípé gbogbo ẹ̀yin bàbá wa tí ẹ bí wa yìí, a gbọ́dọ̀ máa ṣe nǹkan without your endorsement. We want you people to endorse our activities before we carry it on. Torí di eléyìí ló jẹ́ ká wá sọ́dọ̀ yín bàbá, kọ́lọ́mọ́sá járe yín pẹ́. Bá a sì wá sọ́jọ́ tá a wá sọ́dọ̀ náà lọ́sọ̀rọ̀ bàbá Agboola. Láwọn tọ́dọ̀ bàbá wa Adéwuyì, bàbá wa Chief Imam Láyínká, Alájọ Abdulgani, Sọ́bùrù, ok, akíyín ẹ máa wọlé, ẹ máa rọra. Ọlọ́mọsá járe yín pẹ́. Gbogbo àwọn èèyàn tí ó darí àdúrà, bàbá wa. Àwọn bàbá wa tí wọ́n darí ètò. Ẹ dákun bọ̀, àdúrà tí a fẹ́ ṣe yìí, àdádálẹ̀ àgbékalẹ̀ wa kọ́ ìfọwọ́sí ẹ̀yin àgbàlagbà ni. Masha Allah. Níjọ́ tá a kọ àdúrà yìí tán, àkọ́kọ́ mú agbèrèsọ́dọ̀ bàbá wa Sheikh Rabi. Bàbá Lówóró. Bàbá wa Lówóró. Agbé àdúrà yìí lọ sọ́dọ̀ wọn. Wọ́n wá endorse ẹ̀. Bàbá wa sọ àwọn nǹkan kan fún wa jọ́nà láwọn tó lágbá. Bàbá nílé mi yìí, ẹ máa wọ at any time tó bá wù yín. Without pé kẹ́ ẹ máa take approval àbí permission lọ́dọ̀ anybody. Ilé yín Lówóró ẹ máa wá o. Ẹ máa wá o. Bàbá wa náà àdúrà tẹ́ ẹ fẹ́ ṣe yẹn mú wá. Inshallah. Èyí wo owó yìí tó bá yẹ kí ó tún kún. Anytime tá a bá fẹ́ wá rí àwọn àbọ̀dọ̀ gbààyè lọ́wọ́ ẹ wọlé. Bàbá ní a máa gbà lọ́wọ́ anybody ká máa bọ̀ lọ́dọ̀ àwọn ni. Ilé yín Lówóró ẹ wọlé o. Àwa máa dúró àyẹn dọ́dọ̀ wọn, bàbá tí wàá fi èyí tí wọ́n bá fẹ́ fi kún wọ́n ti fi kún. Ní kú ọmọ ẹ̀ bàbá wa Mọ̀lánà Sheikh Zakariya. Bàbá Lókòkò. Bàbá Lókòkò. Masha Allah. Adé ọ̀dọ̀ wọn àfàdúrà yẹn hàn wọ́n. Bàbá wa Lókòkò. Masha Allah. Bàbá wa ní Òkòkò náà. Àwọn náà wọ́n endorse ẹ̀. Àwọn náà ti endorse ẹ̀. Gbogbo àwọn àgbàlagbà yìí náà endorse tá à ń ṣe yìí. Kódà láàárọ̀ yìí bàbá Lókòkò tún pè wá. Masha Allah. Gbogbo iṣẹ́ ibi tá a bá bá ṣe dé dáyé kan ká fi já ọ̀rá tìlù kàmọ́lì ká tún kàn mọ́. Ká fi kún. Ẹ dákun má jẹ́ kí ó yóò pọ̀ jù àwa la ní àwọn àgbàlagbà tí wọ́n tún bẹ̀ ń bí. Àwọn bàbá yìí. ilaha illallah. Ẹ jẹ́ kí gbogbo wa kí a farabalẹ̀ ohun tí a ti torí ẹ̀ kóra wa jọ àwọn bàbá náà wà pẹ̀lú wa ibẹ̀ náà ni a ti dé yìí a kà odidi alukur'an àmẹ́lẹ̀ tí àwa fẹ́ ṣe yìí ọ̀nà mọ̀kọ́dímà tí ń jẹ́ ìtìsíwájú bí a bá ti délẹ̀ ẹni tí àwọn àlùfáà tí wọ́n bá fún ní nú àwọn bàbá wa tí wọ́n bá fẹ́ ka ìbẹ̀rẹ̀ alukur'an fún wa wọ́n á mú sí ọ̀dọ̀ wọn. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Allahumma inni abduka wa muna abdu